Apapo Gbero Lati fi ipò àwọn ṣe ambassador Aṣoju Awon Eso Alaabo Papako Ofurufu lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó wáyé níbi tó ti ganu siwaju bàálù. Ìdí tí Tinubu fi gbọdọ foríjin Kwam gẹ́gẹ́ bí ọmọ onínàákúnàá rẹ̀ o. MC Oluomo ló salaye ẹ̀ bẹ́ẹ̀. Ijọba Apapo ti gbẹsẹkuro lórí ìwé ifisun ìwà ọ̀daràn tako Kwam 2 arìnrìn-àjò Ibom Air dín ìfòfinde Kwam náà kù sí oṣù kan. Wọ́n tún ti ń sá lọ o. Ẹlẹ́wọ̀n 16 ló tún ti ṣe bẹ́ẹ̀ sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n ní Nasarawa. Ọwọ́ tẹ̀ wọ́n o. Ileesẹ Ọlọpa náwó gan àwọn ọkùnrin méjì kan pẹ̀lú agbárí èèyàn 3 nípínlẹ̀ Ògùn. Èèyàn 5 pàdé ikú òjijì. Àwọn 2 farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lójú ọ̀nà Lambata sí Suleja nípínlẹ̀ Niger. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ijoba Apapo Gbero Lati fi ipò àwọn ṣe ambassador Aṣoju Awon Eso Alaabo Papako Ofurufu lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó wáyé níbi tó ti ganu síwájú bàálù. Tuntun ti dé o. Ìjọba Àpapọ̀ ti kéde ìgbésẹ̀ láti fi gbajúmọ̀ olórin Fuji Wasiu Ayinde K1 The Ultimate ṣe ambassador Aṣoju àwọn ikọ̀ elétò ààbò Papako Ofurufu lẹ́yìn ìṣẹ̀lẹ̀ awuyewuye tó wáyé lórí ìhùwàsí rẹ̀ ní Papako Ofurufu Nnamdi Azikiwe l'Abuja. Èyí ló jẹyọ jáde lọ́jọ́rú Wednesday nípasẹ̀ mínísítà fún ìdàgbàsókè ìrìnàjò òfurufú Festus Keyamo nínú àtẹ̀jáde àlàkalẹ̀ ìpinnu lórí ìṣẹ̀lẹ̀ ìwà títako òfin ní Papako Ofurufu. Keyamo sọ wípé àjọ Papako Ofurufu NCAA ti gbà láti dín ìfòfinde ìrìnàjò òfurufú Wasiu kù sí oṣù kan péré, yóò sì tún ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú olórin náà láti ṣe ìgbéga ìpolongo lórí ìwà tó tọ́ tó bá òfin mu láwọn pápákọ̀ òfurufú tó jẹ́ ìtẹ́wọ́gbà. Àjọ àpapọ̀ fún pápákọ̀ òfurufú nílẹ̀ wa Federal Airport Authority of Nigeria yóò máa léwájú àlàkalẹ̀ ètò ìpolongo náà. Àtẹ̀jáde náà ní lẹ́yìn tí K1 ti tọrọ àforíjì lójútáyé, àjọ NCAA ti gbẹ́sẹ̀ kúrò lórí ìwé ìfisun ìwà ọ̀daràn tako àríkúyẹ̀rí náà. Mínísítà fi kún pé ìpinnu náà wáyé lẹ́yìn ìrawọ́ ẹ̀bẹ̀ látọ̀dọ̀ àwọn lẹ́ẹ̀kan alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú, pàápàá jùlọ ìtọrọ àforíjì tí Kwam ṣe lórí ìṣẹ̀lẹ̀ ọjọ́ 5 oṣù kẹjọ níbi tó ti ganu síwájú bàálù Valujet. Keyamo jẹ́ kó di mímọ̀ pé àjọ NCAA ti gbẹ́sẹ̀ kúrò lórí ìwé ìfisun ìwà ọ̀daràn tako olórin Fuji náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Kwam tọrọ àforíjì fa àkékọ́rí pé omi ló wà nínú ife tóun gbé dání lọ́jọ́ náà fún ìlera òun. Ó ní kì í ṣe ọtí rárá bó ti wù kó mọ. Gẹ́gẹ́ bí ẹ̀sùn tí àwọn ikọ̀ elétò ààbò fi kàn án, wọ́n fẹ̀sùn kan K1 pé ó gbé ife tí ìgbàgbọ́ wà pé ọtí ló wà nínú rẹ̀ dání tó sì da nǹkan ọ̀hún lu àwọn òṣìṣẹ́ lára. Lẹ́yìn náà ló ganu síwájú bàálù kí ó má bàa fò. Àjọ Pápákọ̀ Òfurufú NCAA ṣàpèjúwe ìwà náà gẹ́gẹ́ bí ìwà tó tako òfin ìlànà à ń tẹ̀lé ètò ààbò Pápákọ̀ Òfurufú. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ fòfin de Kwam pé kò ní lè rìnrìn àjò gun bàálù fún oṣù 6 ní èyíkéyìí Pápákọ̀ Òfurufú nílẹ̀ wa Nàìjíríà, nígbà tí wọ́n sì tún kọ̀wé ìfisun ìwà ọ̀daràn pẹ̀lú Ileesẹ Ọlọpa. Ìdí tí Tinubu fi gbọ́dọ̀ foríjì Kwam gẹ́gẹ́ bí ọmọ onínàákúnàá rẹ̀ o. MC Oluomo ló salaye ẹ̀ bẹ́ẹ̀. Ààrẹ ẹgbẹ́ àwọn awakọ̀ nílẹ̀ wa Nàìjíríà NURTW Musiliu Akinsanya tí ọ̀pọ̀ mọ̀ sí MC Oluomo ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu wípé kó foríjì gbajúgbajà olórin Fuji Wasiu Ayinde Marshal táwọn èèyàn túmọ̀ sí Kwam lórí ẹ̀sùn wípé ó tàpá sófin tó ń darí ètò ìrìnnà ọkọ̀ òfurufú. Nínú àtẹ̀jáde kan tí Obi Ageli Ora tó jẹ́ agbẹnusọ àjọ FAA buwọ́lù ni àjọ náà ti fẹ̀sùn kan Kwam pé ó fẹ́ wọ bàálù pẹ̀lú ọtí líle lọ́wọ́ rẹ̀, èyí tó lòdì sófin tó ń darí ìrìn àjò ọkọ̀ òfurufú nílẹ̀ wa Nàìjíríà. Àjọ FAA ní èyí ló jẹ́ kí èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin Wasiu Ayinde àti òṣìṣẹ́ iléeṣẹ́ bàálù Valujet. Lẹ́yìn náà ni àjọ NCAA àti mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìrìn àjò ọkọ̀ òfurufú ní Nàìjíríà Festus Keyamo dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì fòfin de Wasiu fún oṣù 6 wípé kò gbọ́dọ̀ wọ bàálù yálà láàrin orílẹ̀-èdè Nàìjíríà tàbí sí ilẹ̀ òkèrè bí ìwádìí ṣe ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. MC Oluomo ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu wípé kó fi yèdénú kí
kí ó sì dáríjì Kwam àtàwọn míì tí ọ̀rọ̀ náà kàn. Ó ní àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀. MC Oluomo fi ọ̀rọ̀ yìí léde lójú òpó Instagram rẹ̀. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èmi Alhaji Musiliu Ayinde Akinsanya tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ onímọ́tò ní Nàìjíríà NURTW fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀bẹ̀ fún ìdáríjìn Alhaji Wasiu Ayinde Marshal Kwam. Ó ní K1 ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi, ó ti tọrọ àforíjì, ó sì ti ṣetán láti ṣe àtúnṣe. Òun wá fi tìrẹ̀lẹ̀ ké pe ọ̀gá àgbàjọ NCAA ọ̀gágun Chris Najoma àti mínísítà tó ń rí sí ìrìn àjò ọkọ̀ òfurufú Festus Keyamo San láti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de Kwam àti awakọ̀ bàálù tọ́rọ̀ kàn Olùrántí Ògóyì látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú ìlú Àbújá. Wàsíù Àyìndé gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun kábàámọ̀ ohun tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ọtí kọ́ ni òun rọ sínú ife ìmumi náà. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yìí ti kárí ayélujára, tí àjọ tó ń rí sí ìrìn àjò òfurufú ní Nàìjíríà sì ti fi òfin de olórin fújì yìí pé kò gbọ́dọ̀ wọ bàálù fún oṣù 6 tó sì gbé ìgbésẹ̀ àforíjì. Àtẹ̀jáde ọ̀hún ni Wàsíù Àyìndé Kwam fi síta tó fi tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn. Bẹ́ẹ̀ ló ní òun kábàámọ̀ rẹ̀. Bákan náà ló ní omi ló wà nínú ife ìmumi tóun gbé dání, ọtí kọ́. Ọ̀pọ̀ èèyàn ni kò mọ̀ pé ara òun máa ń gbẹ gan-an. Dókítà ló sì gba òun nímọ̀ràn láti máa mu omi déédéé. Èyí ló fà á tí òun fi máa ń gbé nǹkan mumi dání nígbà gbogbo. Fún àwọn tí wọ́n ń sọ ohun tí kò ṣẹlẹ̀, omi ni òun gbé dání lọ́jọ́ yẹn, ọtí kọ́ bí wọ́n ṣe ń gbé kiri. Gẹ́gẹ́ bí ẹ̀rí, àyẹ̀wò àwọn ẹ̀ṣọ́ pápákọ̀ òfurufú 2 ní òun ti là kọjá tí wọ́n sì ní kò sí nǹkan kan nínú ife ìmumi òun. Ìgbà tí òun dé abala ibi tí wọ́n ti máa ń najú ní pápákọ̀ òfurufú náà ni òun rọ omi sí i. Wọ́n lè fi ẹ̀rọ tó ń káwòrán sílẹ̀ níbẹ̀ wádìí èyí. Mi ò sì tí ì wọnú bàálù ká má tí ì sọ pé wọ́n já mi bọ́ sílẹ̀ nínú ẹ̀, ṣùgbọ́n mo gba ẹ̀bi mi nínú ọ̀rọ̀ náà, mo sì kábàámọ̀ ohun tó ṣẹlẹ̀. Kò wù mí láti tàpá sí òfin ìrìn àjò níbì kankan. MC Oluomo wá rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu àti àwọn tí ọ̀rọ̀ kàn láti jọ̀wọ́ foríjìn Wàsíù Àyìndé. Ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ kúrò lórí ìwé ìfisun ìwà ọ̀daràn tako Kwam 2. Arìnrìn-àjò Ibom Air dín ìfòfinde Kwam náà kù sí oṣù kan. Ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ kúrò lórí ìwé ìfisùn tako arábìnrin Comfort Emansin, arìnrìn-àjò ọ̀hún tí wọ́n fi ẹ̀sùn ìwà kò tọ́ kàn lógun bàálù Ibom Air tó sì tún dín ìfòfinde Kwam láti gun bàálù rìnrìn àjò kù sí oṣù kan. Mínísítà fún ìdàgbàsókè ìrìn àjò òfurufú, agbẹjọ́rò àgbà Festus Keyamo kéde ìpinnu náà lọ́jọ́rú Wednesday lẹ́yìn àsọyépọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àgbààgbà lẹ́ka ìrìn àjò òfurufú. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe wí, ìpinnu ọ̀hún ìpẹ̀tù sí ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn àgbéyẹ̀wò lórí ohun tó ṣẹlẹ̀ náà àti nípa wíwo ìtọrọ àforíjì látọ̀dọ̀ àwọn lẹ́ẹ̀kan májòbàjẹ́ ìlú àti bí àwọn tọ́rọ̀ kàn náà ṣe rawọ́ ẹ̀bẹ̀ tọrọ àforíjì. Keyamo jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ Ibom Air ti gbà láti gbẹ́sẹ̀ kúrò lórí ìwé ìfisùn tako arábìnrin Emansin, ẹni tí wọ́n náwó gan lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ 10 oṣù kẹjọ ọdún yìí. Ó sọ wípé nígbà tí àwọn ọlọ́pàá gba ọ̀rọ̀ ẹnu rẹ̀ kalẹ̀ níṣẹ́jú agbẹjọ́rò rẹ̀, ó kábàámọ̀ ìwà kò tọ́ tó wù náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, lẹ́yìn ìgbésẹ̀ kúrò náà, iléeṣẹ́ pápákọ̀ òfurufú àti agbẹjọ́rò ọlọ́pàá yóò gbé àwọn ìgbésẹ̀ tó yẹ láti yọ̀ǹda arábìnrin Comfort kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri lọ́sẹ̀ yìí. Àwọn iléeṣẹ́ ìrìn àjò òfurufú nílẹ̀ wa Nàìjíríà ti gbà láti gbẹ́sẹ̀ kúrò lórí òfin kò ní gun bàálù mọ́ tí wọ́n fi de arábìnrin náà. Lórí ìṣẹ̀lẹ̀ ti pápákọ̀ òfurufú Valujet bákan náà, níbi tí Kwam ti ganu síwájú bàálù, mínísítà náà jẹ́ kó di mímọ̀ pé àjọ pápákọ̀ òfurufú NCAA yóò dín ìfòfinde Kwam kù sí oṣù kan. Àjọ àpapọ̀ iléeṣẹ́ ìrìn àjò òfurufú nílẹ̀ wa Nàìjíríà FAAN ti ń gbèrò láti fi olórin Fuji K1 The Ultimate ṣe aṣojú àwọn ikọ̀ elétò ààbò pápákọ̀ òfurufú. Mínísítà náà jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ fífún àwọn arìnrìn-àjò tí wọ́n tako òfin náà lómìnira kò sẹ́yìn ìkáàánú àti bí wọ́n ṣe kábàámọ̀ ìwà kò tọ́ tí wọ́n hù àti bí wọ́n ṣe tọrọ àforíjì. Wọ́n tún ti ń sá lọ o. Ẹlẹ́wọ̀n 16 ló tún ti ṣe bẹ́ẹ̀ sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n ní Nasarawa. Iléeṣẹ́ àmójútó ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà
ti fìdí ìròyìn kan tó ń jà rìnrìn káàkiri múlẹ̀ pé àwọn ẹlẹ́wọ̀n kan kọlu àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ọgbà ẹ̀wọ̀n New Kefi ní ìpínlẹ̀ Nasarawa lẹ́kùn àríwá Nàìjíríà tí wọ́n sì fọ́ ọgbà ẹ̀wọ̀n náà sálọ. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ NCS Umar Abubakar fi léde ní òwúrọ̀ ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025 ló ti fìdí ìròyìn náà múlẹ̀. Ó sọ nínú àtẹ̀jáde ọ̀hún pé àwọn ẹlẹ́wọ̀n yìí kọlu ẹ̀ṣọ́ aláàbò ọgbà ẹ̀wọ̀n tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n láti sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n náà. Ẹlẹ́wọ̀n 16 sá kúrò ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà. Bí àwọn òṣìṣẹ́ ṣe ń gbìyànjú láti mójútó ìṣẹ̀lẹ̀ náà, 5 nínú wọn farapa yánnayànna tí 2 nínú wọn sì wà ní ilé ìwòsàn ìjọba. Abubakar ní àwọn ti mú díẹ̀ nínú àwọn ẹlẹ́wọ̀n tó sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n náà. Ọ̀gá àgbà fún àjọ tó mójútó ọgbà ẹlẹ́wọ̀n Sifeta Ndidi Nwakuche ṣàbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n náà tó sì pa á láṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ní kíámọ́sá. Bákan náà ló gbé ìkìlọ̀ kalẹ̀ pé tí ìwádìí bá fi hàn pé òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà, irúfẹ́ òṣìṣẹ́ náà yóò rí ìjìyà òfin. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan ṣe sọ, kò dín ní 5,000 ẹlẹ́wọ̀n tó ti sá kúrò ní àwọn ọgbà ẹ̀wọ̀n jákèjádò Nàìjíríà láti ọdún 2020. Lára àwọn ìṣẹ̀lẹ̀ fífọ́ ọgbà ẹ̀wọ̀n sálọ tó wáyé láìpẹ́ yìí ní ti àwọn ẹlẹ́wọ̀n 12 tí wọ́n sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kotankafe tó wà nípínlẹ̀ Kogi lóṣù kẹta ọdún 2025. Bí àwọn ẹlẹ́wọ̀n náà ṣe sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n ni a kò tí ì lè fi ìdí rẹ̀ múlẹ̀ lásìkò kíkó ìròyìn yìí jọ nítorí àìtí ìsọ̀rọ̀ tó kùnà lórí rẹ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà nínú oṣù karùn-ún kò dín ní ẹlẹ́wọ̀n 7 tó ti sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n Ileesẹ nípínlẹ̀ Ọ̀ṣun látàrí òjò àrọ̀rọ̀dá tó rọ̀ lóru ọjọ́ Ìṣẹ́gun 20 oṣù karùn-ún ọdún 2025 yìí. Agbẹnusọ ọgbà ẹ̀wọ̀n náà Umar Abubakar fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta. Abubakar ṣàlàyé pé àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bí wọn yóò ṣe rí àwọn ẹlẹ́wọ̀n náà mú padà sọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀wẹ̀ kò dín ní 100 ẹlẹ́wọ̀n tó ráàyè sálọ ní ọgbà ẹ̀wọ̀n kan tó wà ní ìlú Suleja nípínlẹ̀ Niger lọ́jọ́ 24 oṣù kẹrin ọdún 2024. Ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2024 ní iléeṣẹ́ tó ń rí sí ọgbà ẹ̀wọ̀n ní Nàìjíríà NCS kéde pé ẹlẹ́wọ̀n 281 làwọn sì ń wá lẹ́yìn tí wọ́n sá lọ kúrò lọ́gbà ẹ̀wọ̀n ìlú Maiduguri nípínlẹ̀ Borno. Ọwọ́ tẹ̀ wọ́n o. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gán àwọn ọkùnrin 2 kan pẹ̀lú agbárí èèyàn 3 nípínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ìdájọ́ àwọn ọkùnrin 2 kan tórúkọ wọn jẹ́ Kadri Owolabi àti Jamiu Yisa lẹ́yìn tọ́wọ́ tẹ̀ wọ́n pẹ̀lú agbárí èèyàn ládùúgbò Ìjẹ̀bú nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbé jáde síta nípasẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, Owolabi ni wọ́n fi sínkún òfin gbé lákòókò tó ń gun ọ̀kadà lójú ọ̀nà márosẹ̀ Ìjẹ̀bú Òde sílùú Ìbàdàn ní oríta ìpàgọ́ Refugees Camp Oru Ìjẹ̀bú lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2025 ní déédéé aago 2 ikọ̀ ọlọ́pàá alágbèéká Mopo láti iléeṣẹ́ ọlọ́pàá alágbèéká 71 PMF Awa Ìjẹ̀bú ló ń dá àwọn awakọ̀ àti ọlọ́kadà dúró fún iṣẹ́ àyẹ̀wò. Lákòókò iṣẹ́ náà ní àwọn ọlọ́pàá náà wọ́n gan Kadri Owolabi ẹni tó ń gun ọ̀kadà. Odùtọ́lá sọ wípé yíyẹ àwọn ẹrù rẹ̀ wò fínífíní ló yọrí sí sísàwárí àwọn agbárí èèyàn 3 náà. Ó fi kún pé ìwádìí ìṣáájú fi hàn ló mú kí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ fi gbòòrò òfin gbé Yisa ẹni ọdún 53 sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde. Ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti náwó gan àwọn ọkùnrin 2 ọ̀hún tí wọ́n lọ́wọ́ nínú níní àwọn agbárí èèyàn 3 níkàáwọ́ lọ́nà tó tako òfin ládùúgbò Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn. Kọmíṣánná ọlọ́pàá Lánrè Ògúnlọ́wọ̀ ti darí ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìfimúfínlẹ̀ ìwà ọ̀daràn láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lóòrìn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ògúnlọ́wọ̀ sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹnumọ́ ìfarajìn rẹ̀ sí ìgbésẹ̀ gbígbógun ti àwọn ìwà ọ̀daràn. Wọ́n rọ àwọn olùgbé ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá. Èèyàn 5 pàdé ikú òjijì, àwọn 2 farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lójú ọ̀nà Lambata sí Suleja nípínlẹ̀ Niger. Ó mà ṣe o,
àfi kélédùà ọba máa fi sọ rẹ̀ sọ wá. Èèyàn 5 pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn méjì míì sì farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ ńlá tirẹ́là lójú ọ̀nà Lambata sí Suleja nípínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ló wáyé lówùúrọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025. Àwọn olùfarakásá méjì ọ̀hún ni wọ́n dóòlà tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn aládàáni kan ní Izom nígbà tí àwọn òkú èèyàn 5 sì jẹ́ sísàwárí lábẹ́ àwọn ọjà tí tirẹ́là náà kó, tí wọ́n sì gbé àwọn òkú náà lọ gba ilé ìgbókùpamọ́sí ilé ìwòsàn general ní Suleja. Ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ ìṣẹ́gun Tuesday, ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC nípínlẹ̀ Niger Aishat Sadu sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025 níbi tí ọkọ̀ ńlá tirẹ́là kan ṣoṣo ti forí lùgbàdì ìjàmbá. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìjàmbá ọkọ̀ burúkú kan tó wáyé lójú ọ̀nà ọ̀hún bákan náà níbi tí èèyàn 22 ti pàdánù ẹ̀mí wọn nígbà tí 20 èèyàn sì farapa yánnayànna. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2025 lójú ọ̀nà Lapai sí Lambata. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọkọ̀ ńlá tó mórílẹ̀ ìlú Èkó láti Kano ló forí lùgbàdì ìjàmbá náà. A gbọ́ pé ọkọ̀ ńlá ọ̀hún ló kó àwọn èrò àti àwọn màálù. Púpọ̀ nínú àwọn olùfarakásá náà ló wá láti ìpínlẹ̀ Zamfara tí wọ́n sì gùn lé ìrìn àjò fún iṣẹ́ okòwò wọn. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojoojúmọ́ lójú ọ̀nà Lambata sí Suleja ti Lapai sí Lambata ní àwọn awakọ̀ àti àwọn olùgbé ìlú tí ń ṣàròyé lé lórí tí wọ́n sì bẹ̀rù fún ààbò wọn lójú ọ̀nà márosẹ̀ náà. A ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan láṣẹ Ìlédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.